Fẹ́ kí wa káàbọ̀ sórí ètò ilé ẹ̀kọ́ sí inú mi sì dùn pé ẹ wà níbí pẹ̀lú wa. Fẹ́ kí ẹ jọ̀wọ́ kí ẹ rí pé Bíbélì wà nítòsí yín lónìí nítorí wọ́n ṣí ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ Bíbélì láti ṣàlàyé ohun tí mo fẹ́ kà fún wa. Bíbélì sọ fún wa nípa ọ̀rọ̀ kan pàtó tí mo fẹ́ kí akẹ́kọ̀ọ́ lé lórí lónìí àti ní ìjọ́ mẹ́jọ àti ó ṣeé ṣe ní ọ̀sẹ̀ tó tẹ̀lé. Ọ̀rọ̀ tó sì ṣe pàtàkì tí a gbọ́dọ̀ fi sí ọkàn gidigidi ni kí a sì wá ọ̀nà àbáyọ sí nínú ayé wa. Ọ̀rọ̀ náà ni ó ní ṣe pẹ̀lú ọgbẹ́ wounds. Ìwé àwọn ọba kìíní orí kejìlélógún. Ìwé àwọn ọba kìíní orí kejìlélógún ni wọ́n ti bẹ̀rẹ̀. Wọ́n ka ẹsẹ̀ kan níbẹ̀. Wọ́n wá lọ sí orin Dáfídì ìkejìdínlógójì. Wọ́n tún wá ka orin Dáfídì ìkẹtàdínláàádọ́fà. Ìwé àwọn ọba kìíní orí kejìlélógún. Níbí ó ń sọ̀rọ̀ nípa ìtàn ọba Áhábù. Áhábù sì lọ sí ogun. Ṣùgbọ́n sọ gbólóhùn kan ní ẹsẹ̀ 24 rẹ̀ tí mo fẹ́ kí a ṣàkíyèsí. Ọkùnrin kan sì fa ọrùn rẹ̀ láìpètè. Ó sì ta ọba Ísírẹ́lì láàrin ìpàdé ẹ̀wù irin. Nítorí náà ni ó ṣe wí fún olùtọ́jú kẹ̀kẹ́ rẹ̀ pé yí ọwọ́ rẹ dà kí o sì mú mi jáde kúrò nínú ogun nítorí èmi gbọgbẹ́. Yí ọwọ́ rẹ dà kí o sì mú mi jáde kúrò nínú ogun torí èmi ṣe kí ni o? Èmi gbọgbẹ́. Nígbà tí ọfà bá lójú ogun. Ogun yẹn wòlíì Máíkáyà wí fún pé kò gbọdọ̀ lọ o. Ló bá ní kí wọ́n lọ fún lóúnjẹ ìbànújẹ́ ló bá lọ. Ní lílọ tó lọ sógun náà, ọkùnrin náà wí fún pé tó o bá padà dé lálàáfíà, a jẹ́ pé Ọlọ́run kọ́ ló rán òun. Ọlọ́run sì fi di ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀. Níjọ́ náà lọ́fà bá bà á. Ó wọ àwọn ìhámọ́ra ogun ṣùgbọ́n láàrin irin níbi tí ọfà yẹn gbà kọjá ó jẹ́ tó yani lẹ́nu. Ó sì bá á. Ní bíbá tó bá yẹn ó ní kán gbé òun jáde kúrò ní ogun torí pé òun ti gbọ́fà. Ìwé orin Dáfídì kejìdínlógójì ẹsẹ̀ 5. Ó ní ọgbẹ́ mi ń rùn ó sì dìbàjẹ́ nítorí wèrè mi. Ó ní ọgbẹ́ òun ṣe kí ni o? Olórùn. Orin Dáfídì kẹtàdínláàádọ́jọ 147 ẹsẹ̀ 3 wí pé ó mú àwọn onírora àyà láradá ó sì di ọgbẹ́ wọn. Ẹ ṣé bàbá wa torí pé ẹ wà láàyè síbẹ̀. Ẹ ṣé fún gbogbo ọkàn tí ó ń tẹ́tí sí ọ̀rọ̀ yìí ní àkókò yìí. Olúwa fún àwọn ọkàn tó nílò ọ̀rọ̀ yìí. Mo gbàdúrà pé kí ẹ lè ràn wọ́n lọ́wọ́ láti tẹ́tí. Kí ẹ sì ràn mí lọ́wọ́ láti sọ bó ṣe yẹ kí n sọ. Olúwa pé kí n lè wàásù ọ̀rọ̀ yìí fún ògo orúkọ yín nìkan. Pé kí wàásù yìí kó lè ní ipa tó ní ìtumọ̀ ńlá. Olúwa pé kí ayé àwọn ènìyàn lè rí ìrànlọ́wọ́ tó gàgbà. Ìpè lẹ́yìn wàásù yìí gbogbo ayé tó ti gbọgbẹ́. Ìpè kí ẹ lè ràn kí ẹ sì wo ojú ọgbẹ́ wọn sàn fún ògo orúkọ mọ́ yín. Ẹ ṣé torí pé ó ṣe léè fún wa. Ẹ ṣé torí pé ẹ wà láàrin wa ní àkókò yìí. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Kí ni ìtumọ̀ ọgbẹ́? Ìfarapa tàbí kéèyàn ó ṣèṣe. Ó túmọ̀ sí pé ojú ibi tó ń dán tẹ́lẹ̀ bóyá lágọ̀ọ́ ara tàbí lára nǹkan kan wọ́n ṣí ibìkan kúrò ńbẹ̀. Ṣé tí wọ́n bá ti ṣí ibìkan kúrò ńbẹ̀ yẹn ó túmọ̀ sí pé ojú ibi tó ń dán yẹn ó ti gba kí ni o? Ó ti gbọgbẹ́ nìyí. A kà nípa ọba Áhábù bí ọfà ṣe bá. Tó sọ pé ọfà bá òun ó ti gbọgbẹ́. Lójú ẹsẹ̀ ló sá kúrò lójú ogun. Ogun tó sì jà kan ẹ̀nà. Mo fẹ́ ká ronú sí ọ̀rọ̀ ọgbẹ́ yìí kí a wò ó ní ẹsẹsẹ. A ti sọ̀rọ̀ nípa ìtumọ̀ ọgbẹ́. Mo fẹ́ ká sọ̀rọ̀ nípa oríṣiríṣi ọgbẹ́. Nínú ìwé Àìsáyà orí 1 ẹsẹ̀ 6. Bíbélì fi hàn wá
ọgbẹ́ ti ara, ọgbẹ́ tí ó ń ti àti àtẹ́lẹsẹ̀ wá síbi orí. Bẹ́ẹ̀ni sọ fún wa nínú ìwé Ajayi orí Kinni ẹsẹ̀ 6 yẹn pé láti àtẹ́lẹsẹ̀ títí fi dé orí kò sí ìlera nínú rẹ̀ bí kò ṣe ọgbẹ́. Bí kò ṣe kí ni o, ọgbẹ́, ìpalára àti ojú tí ń rà, wọn kò tí ì pajúmọ́, bẹ́ẹ̀ ni a kò ìtì dí wọn, bẹ́ẹ̀ ni a kò sì tí ì fi òróró kùn wọ́n. Bíbélì fi hàn pé láti àtẹ́lẹsẹ̀ títí dé orí kò síbi tọ́gbẹ́ ò lè sí. Ó túmọ̀ sí pé ọgbẹ́ lè jẹ́ ọgbẹ́ ti ara. Nǹkan kejì tọ́gbẹ́ lè jẹ́ ni ọgbẹ́ ọkàn. Ọgbẹ́ ọkàn yìí a lè rí nínú ìwé Sáàmù orin Dáfídì ìkejìdínlógún ẹsẹ̀ 8. Èéfín tí ihò imú rẹ̀ jáde àti iná láti ẹnu rẹ̀ wá ń jó nírun, ẹ̀yìn gbiná nípasẹ̀ rẹ̀. Ó tẹrí ọrùn ba pẹ̀lú, ó sọ̀kalẹ̀ wá, òkùnkùn sì ń bẹ ní abẹ́ ẹsẹ̀ rẹ̀. Ó ń júwe níhìn bí nǹkan ṣe ń ṣẹlẹ̀. Ó sì sọ pé láti ẹnu wá ní kí ló ti ń jáde o, èéfín. Ṣùgbọ́n òtítọ́ ọbẹ̀ ni pé irú ọkàn ni àpèjúwe èéfín yìí. Ọkàn rúru, òun ní ọkàn tí ó gbọgbẹ́. Ọkàn tí ó jẹ́ pé ó ní àfọkànsí, ó ní ìrètí, àti àwọn ìrètí náà kò sì bá ohun tó ṣẹlẹ̀ mu. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ní ìrètí nínú ìjọba tó sì jẹ́ pé ohun tí wọ́n retí kò mú. Kí lọkàn wọn máa ń ṣe o? Yóò gbọgbẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ló bọ́ sínú òwò, ló ṣiṣẹ́ lọ́tùn lósì, gbọ́n lẹ́yìn ẹ̀ èéfín ló jáde láti inú wọn wá torí pé ọkàn wọn ṣe kí ni o, ó gbọgbẹ́. A lè rí ọkàn tó gbọgbẹ́ nínú àìrí àfojúsùn ẹni bámu. Ìkan tó tún wà náà ni ti ẹ̀mí. Nínú ìwé Òwe orí 18 yẹn ẹsẹ̀ 14, ó sọ̀rọ̀ nípa ọkàn tó gbọgbẹ́ níbẹ̀. Ó tiẹ̀ ní ta ló lè mọ̀. Òtítọ́ ọbẹ̀ ni pé ó sọ̀rọ̀ nípa ẹ̀mí tó ti gbọgbẹ́ tàbí tó ti farapa. Ṣé rí ẹ̀mí ènìyàn kì í ṣe ẹ̀mí Ọlọ́run. Bíbélì sọ pé a máa ń mú ẹ̀mí Ọlọ́run gan bínú. We grieve the Holy Ghost. Kì í kàn ṣe ẹ̀mí Ọlọ́run nìkan là máa ń mú bínú, ṣùgbọ́n ẹ̀mí ènìyàn náà ó máa ń di ẹ̀mí tó ṣe kí ni o, tí ó gbọgbẹ́. Pàápàá jùlọ nígbà tí ìkorò tí ó bá wọnú ọkàn ènìyàn, ó máa ń pa ẹ̀mí náà lára tí ẹ̀mí ń tàn yóò fi ṣe kí ni o, yóò fi gbọgbẹ́. Báwo ni ọgbẹ́ ṣe máa ń rìn sí? Òtítọ́ ọbẹ̀ ni pé ọgbẹ́ ó máa ń wọlé sí èèyàn lára ní ọ̀nà 3. Ọgbẹ́ tẹlòmíì, ọgbẹ́ kékeré ni tẹ́ pé kì í pẹ́ san. Nígbà tẹ́ bá fi bòró díẹ̀ sí, tẹ́ bá fi bògùn díẹ̀ sí, tó wá jẹ́ tójú tara, nígbà tẹ́ bá fi sọ̀rọ̀ ìyànjú níwọ̀nba, nígbà tí wọ́n bá fi gbọ́ ìwàásù kan, nígbà tí wọ́n bá fi gba ìmọ̀ràn lọ́tùn lósì, ojú ọgbẹ́ yóò ti san. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti pàdánù ẹni tí wọ́n nífẹ̀ẹ́ púpọ̀, tí wọ́n ti rò pé ojú ọgbẹ́ olólùfẹ́ àwọn náà kò ní lọ. Nígbà tẹ́ bá fi rí ọdún díẹ̀, ojú ọgbẹ́ náà yóò ti ṣe kí ni, yóò ti san. Wọ́n tiẹ̀ tún ti ní olólùfẹ́ míì. Ọgbẹ́ lè jẹ́ kékeré, ọgbẹ́ lè jẹ́ èyí tó jẹ́ pé
ó ti ń rà. Ṣé tí ọgbẹ́ bá sì ti bẹ̀rẹ̀ sí rà, ọ̀pọ̀lọpọ̀ kòkòrò míì ni máa ń wọlé sí irú ọgbẹ́ bẹ́ẹ̀. Ẹ wo orin Dáfídì yẹn lẹ́ẹ̀kan sí i. Orí 42 yẹn, ẹsẹ̀ 5 yẹn, ó ní ọgbẹ́ mi ń rin. Kí ló dé tójú ọgbẹ́ fi ń rin nígbà tó yẹ kó máa gbẹ? Tí ọgbẹ́ yóò bá san, ó yẹ kó máa gbẹ ni. Ṣùgbọ́n ọgbẹ́ arákùnrin Bíbélì sọ pé ó ṣe kí ni o? Ó ní ó ń rin. Tí ọgbẹ́ bá ti ń rin, ó túmọ̀ sí pé ọgbẹ́ náà ti ń kẹ̀. Tó bá sì ti ń kẹ̀ báhun, yóò máa fẹ̀ lójú sí ni. Àwọn ọgbẹ́ kan wà tó yẹ pé kì í kàn ṣe kòkòrò nìkan ló ń wọbẹ̀, kì í kàn ṣe pé ó ń fẹ̀ sí nìkan, ṣùgbọ́n ó tún ti ń rin, ó ti wọnú. Àwọn ọgbẹ́ tó máa ń kan eegun nínú. Àti yanjú àwọn ọgbẹ́ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà ó máa le púpọ̀. Ẹ wá jẹ́ kí a jọ wò kí n tó parí lónìí sí ìdí ọgbẹ́ kan péré, kí n tó wá tẹ̀síwájú ní àkókò míì. Wípé àwọn nǹkan kan wà tó máa ń fa ọgbẹ́. Ení, òní ogun. Ṣé kí wọ́n á sòótọ́ fún wa nínú ayé tá a wà yìí? Ayé kí la pè é o? Ayé ogun ni. Ní ayé ogun tá a wà yìí, ẹ̀yin ènìyàn Ọlọ́run, nínú ayé ogun tá a wà yìí, n tó dájú púpọ̀ òun ni kí ni o? Ọgbẹ́. Níbo ni Áhábù ti gbọgbẹ́? Ojú ogun. Ọgbẹ́ mi máa ń wá nípasẹ̀ ìjàmbá, àwọn ọgbẹ́ òjijì téèyàn ṣe kí ni o? Téèyàn fọkàn sí. Nínú ayé yìí, ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá ló jẹ́ pé ení, òjijì ni. Èjì, ó máa ń ṣẹlẹ̀ ló jẹ́ pé ènìyàn ò tiẹ̀ fọkàn sí. Ǹjẹ́ mọ̀ pé ọgbẹ́ ẹlòmíì yàtọ̀ sí ogun, ẹ̀ṣẹ̀ máa ń fa ọgbẹ́ fún sáyé ẹlòmíì. Ní àkókò tí àwọn ọmọ Ọlọ́run kò bá ṣe ohun tó yẹ kí wọ́n ṣe, Ọlọ́run máa ń rán àwọn ọ̀tá sí wọn láti lè pe àkíyèsí wọn. Àwọn ọ̀tá yìí a sì máa fọwọ́ bà wọ́n. Ní fífọwọ́ bà wọ́n yìí, ó máa dá ọgbẹ́ tó ga sílẹ̀. Kí ni ìpilẹ̀ṣẹ̀ ọgbẹ́ yìí? Ẹ̀ṣẹ̀. Mo ní ìjàmbá lè fà á, ogun lè fà á, mo ní ẹ̀ṣẹ̀ lè fà á. Kí tún ló lè fa ọgbẹ́? Ìwọ fúnra rẹ lè fa ọgbẹ́ fúnra rẹ. Ọ̀pọ̀lọpọ̀ wa la ní ẹ̀mí àìkíyèsára. Nínú àìbìkítà, mo ti jókòó sórí àgárí tí mi ò mọ̀ pé wọ́n fi píìnì táwọn télọ̀ fi ránṣọ sórí àga náà. Kí lẹ rò pé yóò fà fún mi o? Ọgbẹ́. Àwọn ìbáṣepọ̀, àwọn ìgbésẹ̀ ìfẹ́ tá à ń gbé míì wà tó yẹ pé òun ló fa ọgbẹ́ ọkàn àti ẹ̀mí fún wa. Nítorí pé a ò kíyèsára. Kí ni ọmọ Ọlọ́run ń bá ẹni tí ò tí ì nígbàlà ṣe pọ̀? Àwọn ìdókòwò tí à ń bára wa nínú rẹ̀, àfọwọ́fà wa, òun ni àwọn ọgbẹ́ míì. Kì í ṣogun èṣù, ṣùgbọ́n àfọwọ́fà wa ni. Ẹlòmíì máa pa ara rẹ̀ lára tí ó bínú, ìbínú láti inú wá, inú ríru. Nígbà tí ó bá fi ṣe nǹkan míì, ẹ̀yin kàn rí tí ó ṣèṣe ni. Ó pa ara rẹ̀ lára fúnra rẹ̀. Kì í máa parọ́ fún wa wípé ilé ayé yìí, ibi téèyàn ti máa ń ní ọgbẹ́ kan tàbí òmíràn ni.
pé kò ní sí àpá ó nira nínú ilé ayé. Kí ló tún máa fa ọgbẹ́? Ìdúró ìgbàgbọ́ ẹni. Àwọn ọmọlẹ́yìn Kristi nínú ìgbàgbọ́ wọn àti ìdúró ṣinṣin wọn nínú iṣẹ́ ìsìn wọn nínú ìrìn wọn, kí ni wọ́n rí ní ọ̀pọ̀lọpọ̀ gbà? Wọ́n rí ìpalára. A sọ àwọn míì lókò, a nà àwọn míì lẹ́gba. Nígbà tí Bíbélì tún sọ pé Jóòbù ó dúró ṣinṣin wájú Ọlọ́run ní ló fi Jóòbù hàn èṣù ní jẹ́ ń fọwọ́ bà á. Nígbà tó fọwọ́ bà gbogbo dúkìá rẹ̀, ó ní jẹ́ tó fọwọ́ bà àgọ́ ara rẹ̀, tí gbogbo ara yún, kí ló jáde lára rẹ̀? Ọgbẹ́ ara. Ó ti fi ọgbẹ́ ọkàn kàn torí ọmọ kú, àwọn dúkìá rẹ̀ kú sọnù, tí ó pàdánù ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Ìgbàgbọ́ àti ìdúró rẹ̀ nínú ìgbàgbọ́ ló mú ọgbẹ́ wá. Ní àṣálẹ́ bá ṣe ń sọ̀rọ̀ nípa ọgbẹ́, irú ọgbẹ́ tó wà àti bí ọgbẹ́ ṣe lè kẹ̀ sí, mo fẹ́ ká rántí ọgbẹ́ ńlá kan kí a tó wá tẹ̀síwájú láti wo ohun tí Ọlọ́run lè ṣe pẹ̀lú àwọn ọgbẹ́ wa ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Ìwé Àìsáyà orí 53. Bẹ́ẹ̀ sọ fún wa ní ẹsẹ̀ 5 pé ṣùgbọ́n a ṣá lé ọgbẹ́ nítorí ìrékọjá wa. Kí n tún ẹsẹ̀ yẹn kà lẹ́ẹ̀kan sí. Ṣùgbọ́n a ṣá lé ọgbẹ́ nítorí ìrékọjá wa, a pa á lé ara nítorí àìṣedéédé wa. Ìnà àlàáfíà wa wà lára rẹ̀, àti nípa iná rẹ̀ lè mú wa lára dá. Bí mo ṣe ń sọ̀rọ̀ nípa ọgbẹ́ kan wà tó jẹ́ pé àwa la fà á fún ẹlòmíì, èmi àti yín, ní ọkùnrin lóbìnrin, ní ọmọdé lágbà. Ọgbẹ́ wo ni mò ń sọ̀rọ̀ nípa rẹ̀? Ọgbẹ́ yìí tó wà lára Jésù Kristi. Nígbà tí Jésù jíǹde, ó wí fún Tómásì lórí 21 ìwé Jòhánù yẹn pé wo ọwọ́ mi. Ọgbẹ́ yẹn sì wà ń bẹ̀ dòní. Nígbà tí Jésù jíǹde, ó ní kí wọ́n wo ọwọ́ òun, ó ní kí wọ́n wo ẹ̀gbẹ́ òun. Nígbà tí Jésù wà lórí igi àgbélébùú, àṣà lọ́gbẹ́, a kàn án léṣo lọ́wọ́. Nítorí kíni? Nítorí àìṣedéédé wa. A pa á lára nítorí kíni o? Nítorí ẹ̀ṣẹ̀ àìrékọjá wa. Bíbélì sọ pé ìnà àlàáfíà ìnà àlàáfíà wa ó ń bẹ kíni o? Ó ń bẹ lára rẹ̀. Bí mo bá ṣe sọ̀rọ̀ nípa ọgbẹ́ oríṣiríṣi tó, mo fẹ́ jẹ́ kẹ́ ẹ rántí pé ọgbẹ́ kan wà fún ìwòsàn ẹ̀mí rẹ̀. Ọgbẹ́ kan wà fún ìgbàlà ẹ̀mí rẹ̀. Ọgbẹ́ kan wà fún ìdáǹdè ẹ̀mí rẹ̀. Kí o má bàa ṣègbé, kí o má bàa lọ sọ́run àpáàdì, kí o bá lè dé èrò ìjọba ọ̀run. Ọgbẹ́ Jésù olùgbàlà ni. Mi ò fẹ́ kó o bá rántí gbogbo nǹkan nípa ọgbẹ́ lónìí. Mi ò mọyì ọgbẹ́ tó wà lára tiẹ̀ gan. Ṣùgbọ́n ẹlẹ́ṣẹ̀ ni ọ́, ó jẹ̀bi àti lọ́gbẹ́ lára. Ẹlẹ́ṣẹ̀ ni mí, mo jẹ̀bi àti lọ́gbẹ́ lára. Ṣùgbọ́n Jésù, ẹni tí a pa lára nítorí ẹ̀ṣẹ̀ wa yìí, kìí ṣe ẹlẹ́ṣẹ̀. Bíbélì wípé ẹni tí kò mọ ẹ̀ṣẹ̀ kẹ́ṣẹ̀ rí, kò dẹ́ṣẹ̀ rí, kò ṣàṣìṣe rí, síbẹ̀ ó gba ọgbẹ́ kí wọ́n bá lè di ẹni tí ó bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Ó gba ọgbẹ́ kí wọ́n bá lè di ọmọ Ọlọ́run. Ó gba ọgbẹ́ kí ìjà tó ń bẹ láàrin ìwọ àti Ọlọ́run kó lè parí. Bíbélì ní ìnà àlàáfíà wa ó ń bẹ lára rẹ̀. Nípa ìnà rẹ̀ la ṣe kí ni o? La mú wa lára dá, torí pé a ti wà nínú àìsàn torí ẹ̀ṣẹ̀ wa. Mo fẹ́ kẹ́ ẹ rántí ọgbẹ́ yìí tọkàntọkàn lónìí. Ọgbẹ́ Jésù Kristi. Èyí tí a dé ẹ̀gún fún, èyí tí èṣù ọwọ́ fún,
èyí tí ọ̀kọ̀ ẹ̀gbẹ́ fún, èyí tí ẹgbà àwọn ọmọ ogun Róòmù tó fún. Mo fẹ́ ká kọ́kọ́ rántí ọgbẹ́ yìí, ká sì ṣe ìpinnu pé a ó fi ìgbàgbọ́ wa sínú ẹni tó gbọgbẹ́ nítorí wa. Ṣé kí n má parọ́ fún yín? Ẹni ṣé torí mi Jésù ṣe kú ni? Wọn ò tí ì bí mi ńgbà náà, torí rẹ ni o. Ṣé o fẹ́ gbọ́ tọ̀rọ̀? Ó ń ronú nípa rẹ bó ṣe wà lórí igi àgbélébùú yẹn. Ikú oró yẹn, ìyà ẹ̀ṣẹ̀ yẹn, ọgbẹ́ yẹn, èmi àti ẹ ló yẹ ká gbà á. Òun sì gbà á fún wa. Kémi àti ẹ ká má bàa ṣègbé. Yóò gba Jésù lólùgbàlà bí? Torí ikú, sísí àtàjíǹde rẹ̀ nítorí rẹ ni. Ǹjẹ́ mọ̀ pé ojú ọgbẹ́ yẹn sàn láàrin ijọ́ mẹ́ta. Eléyìí fi hàn pé Jésù nìkan ló lè wo ọgbẹ́ wa sàn. Bó o lójú ọgbẹ́ ṣe sàn láàrin ijọ́ mẹ́ta? Tí èèyàn bá lọ́gbẹ́ lára, kò ní fẹ́ kẹ́nikẹ́ni fọwọ́ kàn. Ṣùgbọ́n Jésù ní wo ẹgbẹ́ mi. Kì í ṣe pé ó wọlé tó ń ṣe báyìí, tó ṣe ń dùn rárá. Ó ti sàn. Bákan náà ló ṣe fẹ́ kí ìwọ náà bọ́ lọ́wọ́ ikú ọ̀run àpáàdì. Torí pé Jésù ló lè wo ojú ọgbẹ́ rẹ sàn. Ọgbẹ́ tẹ́ṣẹ̀ fà, èrè rẹ̀ náà ni ọ̀run àpáàdì. Ṣùgbọ́n ikú Jésù lórí igi àgbélébùú, ó ti yanjú rẹ̀ pátápátá. Kò wá béèrè owó lọ́wọ́ rẹ̀, kò béèrè obì, kò béèrè òfin 10, kò béèrè ìwà mímọ́. Torí gbogbo nǹkan wọ̀nyí kò lè wojú ọgbẹ́ wa sàn. Ó béèrè ìgbàgbọ́. Torí tó o bá ti gba Jésù gbọ́, Bíbélì ní a ó gbà ọ́ là. Ó béèrè pé kó o gbà òun gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà rẹ lónìí. Bí ojú ọgbẹ́ yẹn ṣe sàn, lọ́gán ni Jésù yóò gbà ọ́ là kúrò lọ́wọ́ ọgbẹ́ ẹ̀ṣẹ̀ tí ṣe ikú ọ̀run àpáàdì. Bàbá màmá, ẹ mà lè bọ́ lónìí lọ́wọ́ ikú ọ̀run àpáàdì yìí. Ṣé ẹ gbà Jésù? Bẹ́ẹ̀ ṣe lè gbà rè, ẹ mọ̀ra yín lẹ́lẹ́ṣẹ̀. Ẹ mọ̀ pé nítorí ẹ̀ṣẹ̀ yín ni Jésù ṣe kú. Ẹ sì mọ̀ pé òun ló gba ọgbẹ́ tó yẹ kẹ́ ẹ gbà. Òun ló gba ìyà tó yẹ kẹ́ ẹ jẹ. Ẹ wá fi ìgbàgbọ́ yín sínú ikú, sísí àtàjíǹde rẹ̀ yẹn gẹ́gẹ́ bí orísun ìgbàlà yín. Ǹjẹ́ fẹ́ fi ìgbàgbọ́ yín sínú ikú, sísí àtàjíǹde rẹ̀? Ẹ ké pè lónìí. Ẹ wí pé Jésù, mo mọ̀ pé o kú, a sì sin ọ́ nítorí mi. O gba ọgbẹ́ nítorí àìṣedéédéé mi. O gba ìpalára nítorí ẹ̀ṣẹ̀ mi. Jésù, mo sì mọ̀ pé o kú, o sì jíǹde láti wo ojú ọgbẹ́ mi sàn. Mo gbà ọ́ lónìí gẹ́gẹ́ bí olùgbàlà mi sínú ayé mi. Jésù, wá sínú ọkàn mi kí o sì máa gbé bẹ̀. Jésù Olúwa wa. Àmín. Ǹjẹ́ Jésù ti wo ojú ọgbẹ́ rẹ sàn bẹ́yẹn? Tó o bá ti gba Jésù, ọgbẹ́ tẹ́ṣẹ̀ fà, Jésù ti yanjú ẹ̀. Pè mí, mo fẹ́ bọ́ ọ yọ̀. 07038085652 àti 07087682122 àti 07055307492. Àlàáfíà Ọlọ́run kó máa bá yín gbé. Ó dàbọ̀. Adùn nílé tiwa, gbọ̀ngbọ̀n rẹ̀ yóò gba ọ̀run kan, ayé ò gbọ́ pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi, Jésù kú fún ara.
tẹ̀lé mi.